Congratulations very ya Nigeria. Congratulations mo kí yín. Ọmọ wa ni ẹjọ́ ṣe, ọmọ wa ni ẹjọ́ ṣe. Ọmọ yín ò ní ṣe anything. In case tá bá dá àwọn ọmọ yín mọ̀, má ṣàlàyé àwọn ọmọ yín fún yín. Tinubu kì í ṣe ọmọ yín. Atiku kì í ṣe ọmọ yín. Wike is never your child. Emefiele, Buhari, Fayemi, Fayose, whatever they are, wọn kì í ṣe ọmọ yín. Tí ẹ bá rẹ́ni sọ fún yín, mo wá ń bí láti wá ṣàlàyé fún yín pé àwọn ọmọ tí yín náà wà ní ASUU, tí ASUU strike tí wọ́n rí school lọ. Bóyá ẹ mọ̀, màá ṣàlàyé fún yín pé àwọn ọmọ tí yín ni wọ́n kàwé tí wọ́n ò ríṣẹ́. Ọ̀pọ̀ bí wọ́n ṣe mọ̀wé tó tí wọ́n serious ní school, àwọn ọmọ tí yín ni wọ́n ò ríṣẹ́. Nítorí kò sí minister tó máa fún wọn ní lẹ́tà of appointment tó máa fún wọn níṣẹ́. Àwọn ọmọ tí yín obìnrin ní ọ̀gá ilé iṣẹ́ sọ pé màá bá ẹ sùn kí tó lè fún ẹ níṣẹ́. Ẹ̀yin ìyá yẹ mọ̀ àwọn ọmọ yín. Tinubu kì í ṣe ọmọ yín. Tinubu mọ̀ yẹ ìyá Tinubu mọ̀. Atiku mọ̀ yẹ ìyá Atiku mọ̀. Gbogbo àwọn olóṣèlú yẹn pátá náà mọ̀ ìyá wọn tọ́dẹ̀ mọ̀ àwọn ọmọ wọn. Àwọn ọmọ tí ń náwó mọ́tò nínú go slow. Àwọn ọmọ tí ní wọn lè jẹun ẹ̀mẹ́ta lójúmọ́. Àwọn ọmọ tí iná kàwé náà fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. Ọmọ tí iná lọ sí yunifásitì tó dé tó wá ṣe phone call lẹ́nu ọ̀nà. Ọmọ tí yín ló kàwé ní ó fẹ́ ṣe yahoo ló lọ ṣe POS pẹ̀lú masters lọ́wọ́. Ọmọ wa ni ẹjọ́ ń ṣe. Ọmọ tí ni ò lè dípò president nítorí pé wọ́n ti fìyà jẹ débi pé ẹ ní 100 million tẹ́fẹ́ kó kalẹ̀. Ẹ ti bí ìṣáná kíyèsí ògùn. Nigeria is a poor country. Nigeria is lower. We will survive this. What are you surviving? Nigeria is a blessed and rich country. A multi-talented and multi-blessed country with human resources and natural resources. Nigeria is a country where the tormented are praising the tormentors. Ọjọ́ tẹ́ bá gbọ́n bá bí Ọlọ́run bá yẹ sọ pé ọjọ́ tẹ́ ò bá nífẹ̀ẹ́ ara ẹ̀ mọ́ ni ò lọ́pọlọ lórí mọ́. Ọjọ́ tẹ́ bá gbọ́n wípé àwọn people yìí they are your tormentors. That's not what ọmọ wa ni ẹjọ́ ṣe, ọmọ wa ni ẹjọ́ ṣe o, ọmọ yín bò ló ń ṣe. Ọmọ tí yín ló máa sick ní òní rí school lọ, ọmọ tí yín ní òrí náà NEPA lò. 24/7 àwọn ń lò náà. Ọmọ president of Minister of Education ó graduate ní London University. Àti ẹ̀gbọ́n pọ̀dọ̀ tó ti 100 million lẹ̀. Níbo ni èèyàn 25 300 million tí wọ́n kó kalẹ̀ ní a country tí ò ti sí iṣẹ́ tí ASUU strike. Federal government is on the 6th of May 2022. On the 4th of May 2022, Federal government of Nigeria sọ pé òun ò pé ASUU strike. Last but ASUU strike. Definitely, these people are telling you pé you guys are not existing. Wọ́n ò mọ̀ pé ẹ̀ ń ṣe ẹ̀mí. Wọ́n ní tẹ́kẹ̀ ẹranko bá bàjẹ́ tọ́mọ èyí ò lè dá. They believe pé títí yàn bá bàjẹ́ táwọn ò lè dá. Don't be deceived o. APC, PDP, CCC, NNN, they are all one. They do meeting together in the closed door. They are behind the closed door. It's left for you. But àwọn ọmọ yín, they will ask you, wọ́n á béèrè lọ́wọ́ yín lọ́jọ́ la pé nígbà tí Yorùbawuyi ń pariwo, màmí wọ́n ní jó ẹ̀sìn lẹ́yìn jó. Wọ́n ní jó ẹlẹ́yàlẹ́ jó tẹ̀lé olóṣèlú lẹ́yìn. Kí ló ná ẹ̀yin obìnrin láti kọjú àwọn olóṣèlú yìí? Ipe kí la ṣe fún yín, kí la gbà lọ́wọ́ tí yín? Ẹ ti fọwọ́ ara ti yín rú mú. Ipe ẹ̀yin ò lè dìyà president. Ẹ ti wò pé ẹ lè dìyà governor. Ṣé àwọn tẹ́ ń wò yẹn? Ìyá wọn sán ọjà. Ìyá wọn sán ṣòkòtò fún wọn. Wọ́n ṣe débi tán dé yẹn. Their mother were never quiet. Àwọn ìyá wọn pariwo. Wọ́n dìde, wọ́n jà fún wọn ní one way or the other. Làwọn fi débi tán dé yẹn. Àmọ́ ẹ̀yẹ gba 1,000 naira láti ta ọjọ́ ọ̀la ọmọ yín. Àwọn ọmọ yín máa bí yín. Minister of Education. Tọ́bẹ̀ ṣe graduation ní University of London. Ọmọ Atiku náà ṣe graduation University of London. Gbogbo àwọn ọmọ yẹn máa padà wá sílé wá lo àwọn ọmọ yín. Because àwọn bàbá yìí wọ́n máa lo ẹ̀yin, wọ́n tún máa lo àwọn ọmọ yín. So they are preparing their children and their grandchildren. They are preparing them down. Láti wá lo àwọn ọmọ yín náà ni. So congratulations. Ọmọ wa ni ẹjọ́ ṣe. Ẹ rántí pé deformation of character. Kíyàn fẹ́ jí ọmọ ọlọ́mọ gbé.
ó ní ìjìyà lábẹ́ òfin Nàìjíríà tó gbé ìyá tẹ́ ń pè àwọn olóṣèlú ní ọmọ wa ní ọmọ wa ní ọmọ wa ní yìnyẹn ìdájọ́ òfin Nàìjíríà ni pé lẹ́yìn tó bá wọlé tán kẹtún jẹ ìyà ọdún 4 míì kébi pa yín káwọn ọmọ lọ sí skul kó má rí iṣẹ́ ṣe kán jí wọn gbé lọ́nà oko kó má fowó sépo lójoojúmọ́ tó má ti da àwọn tó àgbẹ̀ tó lọ sóko kán lọ pa wọ́n àwọn ọmọ yín kó má sì security kó má sọ sálárì fún yín kó má yìnbọn pa àwọn ọmọ yín ní títì káàkiri ìyí tó ní ṣọ́ọ̀bù nínú kán wó ṣọ́ọ̀bù ẹ̀ ìyí tó ń ta owó róbo ẹgbẹ́ títì kí káńkàsù gbé ọjà ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjìyà ìṣẹ́ yín nìyẹn o pẹ̀lú iṣẹ́ àṣekárakára ọmọ wa ní ẹjọ́ ṣe